àánú rẹ̀ lẹ́yìn fẹ́ o ìyọ́nú rẹ̀ lẹ́yìn béèrè aláwòrán dákun mọ́ fàyè dànù yìí àánú rẹ̀ lẹ́yìn fẹ́ ìyọ́nú rẹ̀ lẹ́yìn béèrè àánú rẹ̀ lẹ́yìn fẹ́ o ìyọ́nú rẹ̀ lẹ́yìn béèrè aláwòrán dákun mọ́ fàyè dànù yìí. Àtẹ̀yìn àti bàbá tí í ṣe àfáà Muhammad Sa'id ọlọ́run àánú ọlọ́run ló sọ fún ìṣúná ayé wọlé àlà ẹ̀wọ̀n wọlé àkùnmọ́tà ilé abẹ́rẹ́ àyíká. Kò sí kí wọ́n ní ìta torí ẹ̀bẹ̀ náà fún yín. Ẹ bá mi ṣe àdúrà fún àwọn ọmọ wa wọ́n jẹ́ agilétọ̀ Yorùbá àwọn omíyalé Lady K àti gbogbo àwọn tó kù tí àwọn DSS wá kó nílé Sunday Igboho wọ́n sì wà lẹ́wọ̀n láti fi oṣù ààbọ̀ kò lè sí nǹkan kan tí wọ́n ṣe wọn fi wọ́n lẹ̀ náà ni ṣé ẹ bá ṣàdúrà fún Ọlọ́run mú wọn jáde. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe tó Ọlọ́run wọ́n ṣàlejò orí rẹ̀. Láìpẹ́ lẹ́ẹ̀dínà nígbà tí lè ní ìgbà iṣu ọlọ́dẹ gbọ́rọ̀ rẹ̀. Ọlọ́run wọlé bàbá ṣé òkò dáná ṣe Alhaji Ibrahim Ẹ̀dẹ̀yà. Ilẹ̀ wa àbúrò ìdá àrọ́dọ̀ sí ìdá. Ayé ọkọ̀ ńláńlá fún ọkọ̀ ayé. Ọlọ́run níbi kí àbí bẹ́ẹ̀ni àti gbogbo àwọn tó kù omíyalé bẹ́ẹ̀ni àti gbogbo àwọn tó kù náà bẹ́ẹ̀ tí wọ́n wà bẹ́ẹ̀. Ọlọ́run àbíọ́ Ọlọ́run mọ́jọ tí wọ́n yẹ àìmọ̀dé Ọlọ́run. Ọlọ́run bá wa yọ ọ́ kúrò lóde Ọlọ́run. Ọlọ́run bá wa tú wọn sílẹ̀ Ọlọ́run. Torí wọ́n tilẹ̀ wù wọ́n lé tó ìtàn wọlé. bẹ́ẹ̀ni Ìwọ náà dẹ̀ lọ sílẹ̀. Bó tilẹ̀ wù wọ́n lé tó bá di àsìkò tó dáwọ́ gbà wọ̀ ẹ̀ lè sọ fún gbogbo mọ́tò. Ẹni tó láṣọ fún òrìṣà kékeré ló fi bá aṣọ ọ̀gbọ́n. Sọ̀rọ̀ àṣọ Ọlọ́run bá yẹ. Ọlọ́run wọlé àṣẹ tó fi sára gbogbo àwọn ọ̀dọ́. Wọlé àṣẹ tó fi sára obìnrin. Wọlé àṣẹ tó fi sára ọkùnrin. Tó fi jẹ́ pé tóbìnrin ò bá rọ́kùnrin kò lè dín nǹkan. Ọlọ́run á bì wọ́n. Wọlé àṣẹ tó fi wọn sáyé. Tẹ́lẹ̀ kankan kò sí bẹ́ẹ̀. Tó sì jẹ́ pé wọn náà ló wà bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ kankan kò bẹ́ẹ̀. Tí ò ní kọ́kọ́ sọ pé lágbájá àsìkò tó bìrì. Táìmù tó bìrì. Déètì tó bìrì. Dókítà bá máa pìrìdì ẹ̀. Ọlọ́run á bì ọ́. Ọlọ́run á bì ọ́. Ọlọ́run á bì ọ́. Báwa yọ ọ́ lóde ọ̀rọ̀. Báwa yọ ọ́ lóde ọ̀rọ̀. Wọ́n á bíbí alẹ́ bí wọ́n bá bá. Wọ́n á ṣe wọ́n agbára. Wọ́n agbára dá káwùlà. Wọ́n á wọ wọ́tà. Ìyá rẹ̀ á ṣe ní sọ́ràtù jáàsì. Pẹ̀lú sọ́ràtù gbogbo. Kì í ṣe torí pé ẹ fẹ́ gbowó. Kì í ṣe torí kankan. Kì í ṣe torí kan mi torí pé ẹ nífẹ̀ẹ́ ìlú tẹ ẹ wà ní. ilẹ̀ Yorùbá. Alimohibu haza alimohibu. Ìfẹ́ lẹ́ni. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ kí ló náà àìmọye tó lówó lù yìí lọ gan tí ò ní àṣetọ́rọ̀. Ọlọ́run wọlé abẹ́ ìdásítọ́rọ̀ tẹ̀ dásí ọlọ́run fi yí rẹ̀ láyéláyé. Ìbànújẹ́ ọlọ́run jù wọlé wá báyìí. Gbogbo tó jẹ́ ìdíwọ́ ìdènà pátá ọlọ́ba akadà lórí ọ̀rọ̀ tó lórí aya lórí ọjọ́ tèmi ti gbọ́dọ̀ láyé. Gbogbo ìgbà tí ó bá dá ọlọ́run yóò tún lọ Dubai lọ́wọ́. Yóò tún lọ Dubai lọ́wọ́. Apádà sábú ọlọ́run kọ̀ọ̀rọ̀ yìí wọ́n lè fásitì sí lánàá. Mọ́tà ayẹyẹ lè fàyè sí ọlọ́run. Wọ́n bíbí alẹ́ mọ́ ọmọ sábà. Àtàrà ti yín náà a ti ṣàdúrà fún ṣéwà Amadélò. ولا بيبي على محمد ولا لا حول ولا قوة إلا بالعلي العظيم. توقع سورة ياسين القرآن. ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ Ọlọ́run á máa ṣàánú gbogbo wa a ti ṣetán àwọn sì wà ń bi àdúrà àmọ́ ọ̀nà pọ̀ tí èmi fẹ́ rìn ẹ̀rẹ̀ mọ̀ pé kí n ṣe gbogbo ẹ̀ la máa wá sí orí social media láti máa sọ inú àdúgbò tí mo wá lélẹ̀ láti wá ṣe àdúrà fún Yorùbá Nation yìí kì í kúkú ń ṣe fún èmi nìkan fún àǹfààní gbogbo wa náà ni àwọn ipá tí àti agbára tí Ọlọ́run bàbá ní kí oníkálùkù mọ̀ sà náà ni yóò sà kóníkálùkù máa gbìyànjú tẹ́ bá adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin onígbọ̀wọ́ wa náà àti rí yín kò ní kí lágbára Èdùmàrè bí òjò ń rọ̀
bí a ṣe bẹ̀rẹ̀ àdúrà lòjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò yẹn rọ̀ gidi gan ni o so Elédùmarè á ṣíjú àánú wò wá òjò pọ̀ gan ní ìlú yẹn bá ṣe bẹ̀rẹ̀ àdúrà náà ni òjò a ní láti fẹ́ sáfójò díẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ìrìn àjò míì ẹ ṣé gan mo dúpẹ́.